Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ayérayé a gbé yín ga, yín lógo lórí ayé wa nítorí pé ẹ̀yin ni Ọlọ́run. Ayérayé gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run a gbé yín ga fún ààbò yín lórí ayé wa. Ọlọ́run gba ìyìn wa. Ọlọ́run alágbára ẹlẹ́ṣẹ̀ ni wá, gbogbo ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tí a ti ṣẹ̀ níwájú rẹ̀. Ayérayé dárí ẹ̀ṣẹ̀ jìn wá. Ọlọ́run à ń lọ sínú ọ̀rọ̀ rẹ báyìí, ó yá wá bá wa sọ̀rọ̀ rẹ. Ẹ̀mọ́ wá bá wa sọ̀rọ̀ rẹ. Ẹni tí ó sọ ó pè ní, àwa tá a fẹ́ gbọ́ náà ó pè ní wá. Ayérayé wá bá wa sọ̀rọ̀ rẹ. Ó yá wá kọ sí wa. Tó bá ṣe ń gbé tí ọ̀tún wọlé kó má ṣe gbà tòsí jáde. Ògo ni forúkọ Olúwa. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Hallelujah, hallelujah, hallelujah. Mo kí gbogbo ọmọ Ọlọ́run jákèjádò gbogbo orílẹ̀-èdè tí a ti ń gbọ́ mi. Ọ̀rọ̀ Ọlọ́run tí a fẹ́ bá wa ara wa sọ ní òní, àkórí rẹ̀ ni à ń pè ní ìbẹ̀rù Olúwa. Ìbẹ̀rù Olúwa, òun ni a pè àkórí rẹ̀. Bíbélì tí ẹ jẹ́ kó yé wa, ó ní ìbẹ̀rù Olúwa ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Bẹ́ẹ̀ ni, ìbẹ̀rù Olúwa ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Nítorí ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n ni ó máa ń bẹ̀rù Ọlọ́run. Ẹni ọlọ́gbọ́n ènìyàn ló ń bẹ̀rù Ọlọ́run, òpè ènìyàn ò bẹ̀rù Ọlọ́run. So ìbẹ̀rù Olúwa jẹ́ ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. So ọlọ́gbọ́n ènìyàn ló ṣe kíni? Ọlọ́gbọ́n ènìyàn ló ń bẹ̀rù Olúwa. Ọlọ́gbọ́n ènìyàn ló mọ̀ wípé alágbára ni Ọlọ́run. Ọlọ́gbọ́n ènìyàn ló mọ̀ wípé ó mọ ohun gbogbo, ó sì lè ṣe ohun gbogbo. Ọlọ́gbọ́n ènìyàn ló mọ̀ wípé ó ń gbọ́ ohun gbogbo, ó ń rí ohun gbogbo. Gbogbo ohun tá a bá ń ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba ni Ọlọ́run ń rí. Ọlọ́gbọ́n ènìyàn dẹ̀ ni ó mọ̀ wípé ìbẹ̀rù Olúwa ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ọlọ́gbọ́n ènìyàn ló mọ̀ wípé Ọlọ́run wà, ìdájọ́ rẹ̀ sì wà pẹ̀lú. Bẹ́ẹ̀ ni, ọlọ́gbọ́n ènìyàn ni ẹni tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó máa yàgò fún ìwà ibi. Bẹ́ẹ̀ ni, ọlọ́gbọ́n ènìyàn ló ń yàgò fún ìwà ibi. Ẹni tó bá ní ìbẹ̀rù Olúwa ló máa ń sá fún iṣẹ́ ibi, ló máa yàgò fún ìwà ibi nítorí pé kò fẹ́ kí ibi jẹ́ ti òun, kò fẹ́ wúwa ibi, kò fẹ́ wú ibi sí ọmọlàkejì, òun náà dẹ̀ fẹ́ gba ibi padà. Ẹ jẹ́ ká wo inú Bíbélì. Ẹ jẹ́ ká wo òwe 3:7. Ìwé òwe 3:7. Òwe 3:7. Ká wo nǹkan tí Ọlọ́run bá wa sọ níbẹ̀ nípa ìbẹ̀rù Olúwa. Bíbélì sọ pé má ṣe ọlọ́gbọ́n ní ojú ara rẹ. Bẹ̀rù Olúwa kí o sì kúrò nínú ibi. Mo ye sọ fún yín wípé ọlọ́gbọ́n ènìyàn ló máa ń yàgò fún iṣẹ́ ibi. Nítorí pé ó jẹ́ ọlọ́gbọ́n, nítorí pé ó jẹ́ ẹni tó bẹ̀rù Olúwa, òun ló fi sá fún ibi, ló fi yàgò fún iṣẹ́ ibi. Tí Bíbélì dẹ̀ fìdí ẹ̀ yẹ wa níbí ní pé ká má jẹ́ ọlọ́gbọ́n ní ojú ara wa, ká bẹ̀rù Olúwa, kí a ṣe kíni? Ká yàgò kúrò nínú ìwà ibi, ká yàgò kúrò nínú iṣẹ́ ibi. Tá bá lọ sí inú Proverbs 14:27. Proverbs 14:27. Verse 27. Ó sọ fún wa wípé ìbẹ̀rù Olúwa máa ń mú ènìyàn, ó máa ń mú ẹ̀mí ènìyàn gùn. Ìbẹ̀rù Olúwa ó máa ń mú ènìyàn gùn ní ẹ̀mí. Proverbs 14:27. Ó sọ wípé ìbẹ̀rù Olúwa ni orísun ìyè láti kúrò nínú ìkẹkùn ikú. Ìbẹ̀rù Olúwa ni orísun ìyè láti kúrò nínú ìkẹkùn ikú. Ẹni tó bá bẹ̀rù Olúwa, ó máa ní ìyè àìnípẹ̀kun. Ó máa kúrò nínú ìkẹkùn ikú nítorí pé ó ṣe kíni? Ó ní ìbẹ̀rù Olúwa, ó dẹ̀ jẹ́ ọlọ́gbọ́n nínú Kristi. So ìbẹ̀rù Olúwa ó máa ń múni kúrò nínú ikú, ó máa ń múni bọ́ sí ìyè. Kò ní jẹ́ kí ayé kàn fi ẹ̀mí ènìyàn ṣòfò anyhow. Kò ní jẹ́ kí ayé waste èèyàn anyhow. Nítorí pé kíni? Nítorí pé ẹni tó bá ní ìbẹ̀rù Olúwa, ó máa ṣe ohun gbogbo lọ́nà tó tọ́ àti bó ti yẹ. Kò ní hùwà ìtọ̀ fún ọmọlàkejì débi wípé ọmọlàkejì á fi sáré ìṣubú fún òun náà. So ìbẹ̀rù Olúwa ó máa ń ṣe kíni? Ó máa ń mú ọjọ́ ènìyàn gùn. Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ eṣinṣin ṣe example. Tí bí wọ́n ṣe sọ wọ́n ní ogójì ọjọ́ ni wọ́n ní scientifically pé eṣinṣin lè lò ní ayé. Ṣùgbọ́n nítorí wípé àìfọwọ́síbi tí ọwọ́ ń gbé, bóyá kí olóúnjẹ gbóúnjẹ ẹ̀ sílẹ̀, kí eṣinṣin lọ síbẹ̀ kó bà lé lórí kó jẹ, kó lómi gbómi ẹ̀ sílẹ̀, kí eṣinṣin lọ síbẹ̀ kó bà lé lórí kó mú. Ìgbà tí yẹn bá rí wípé eṣinṣin lélẹ́yìí ń di oúnjẹ mi, yóò ṣe kíni? Yóò pa eṣinṣin yẹn. Látara bẹ́ẹ̀, eṣinṣin yẹn lè má lò tó iye ọjọ́ tí ó yẹ kí ó lò lórí èpè alààyè nítorí wípé kò fọwọ́ síbi tọ́wọ́ ń gbé, nítorí pé kò bẹ̀rù ẹni tó gbé nǹkan lẹ̀, òun kàn ṣe kíni? Ó kàn lọ bẹ̀, ó dẹ̀ lọ tẹnu bọ̀ ni. Ẹni yẹn náà dẹ̀ wò pé nǹkan tí wọ́n náà deserve lélẹ̀, á ṣe kíni? Á pa, ó pa lẹ́kún nìyẹn, ó gé ẹ̀mí ẹ̀ kúrú. So ọ̀rọ̀ yẹn jinlẹ̀, ó deep gan, kò ń ṣe nípa eṣinṣin nìkan. Bẹ́ẹ̀ náà ni nípa àwa ènìyàn náà. So ó apply sí àwa ènìyàn náà wípé ìbẹ̀rù Olúwa ó máa ń mú ẹ̀mí ènìyàn gùn. Ìbẹ̀rù Olúwa máa ń mú ẹ̀mí ènìyàn gùn. Ó máa ń mú ẹ̀mí ènìyàn gùn. Nínú Proverbs 19:23, ó jẹ́ ká mọ̀ wípé ìbẹ̀rù Olúwa máa ń fúnni ní ìyè. Ó máa ń fúnni ní ìyè.
Proverb 19:23. Ó sọ wípé ìbẹ̀rù Olúwa tẹ́ sí ìyè. Ẹni tí ó ní i yóò jókòó ní ìtẹ́lọ́rùn, a kì yóò fi ibi bẹ̀ ẹ́ wò. Ìbẹ̀rù Olúwa, a kì yóò fi ibi bẹ̀ ẹ́ wò. Tá o bá ní ìbẹ̀rù Olúwa nínú ọkàn rẹ, Olúwa ń fúnni ní àánú. Ìbẹ̀rù Olúwa a máa ṣiṣẹ́ àánú. Ìbẹ̀rù Olúwa. Tá bá wo inú ìwé Luke 1:50, ó máa jẹ́ ká rí bí ìbẹ̀rù Olúwa ṣe ń ṣiṣẹ́ àánú nínú ibẹ̀. Luke 1:50, ó sọ wípé àánú rẹ̀ sì ń bẹ fún àwọn tí ó bẹ̀rù rẹ̀ láti ìrandíran. Ó tún jẹ́ ká mọ̀ wípé tí a bá bẹ̀rù Olúwa, àánú Ọlọ́run ń bẹ fún wa. Kò tún wá kí n ṣe fáwa nìkan, fún àwọn ọmọ wa tó tún ń bọ̀ lẹ́yìn wa. Ìbẹ̀rù Olúwa ó ń ṣiṣẹ́ àánú láti orí wa dórí ìrandíran wa. Ìbẹ̀rù Olúwa òun ni ó ń ṣe kíni, ó ń ṣiṣẹ́ àánú. Tá bá wá wo inú ìwé Òwe 1:7, ó jẹ́ ká mọ̀ wípé ìbẹ̀rù Olúwa ń fúnni ní ìmọ̀. Ìbẹ̀rù Olúwa ń fúnni ní ìmọ̀. Ìbẹ̀rù Olúwa ń fúnni ní ìmọ̀. Inú ìwé Òwe 1:7, ó ní ìbẹ̀rù Olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ìmọ̀, ṣùgbọ́n àwọn aṣiwèrè gan ọgbọ́n àti ẹ̀kọ́. Ìbẹ̀rù Olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ìmọ̀. Ìbẹ̀rù Olúwa máa fúnni ní ìmọ̀ Ọlọ́run, ṣùgbọ́n àwọn aṣiwèrè wọ́n ṣe kíni, wọ́n gan ọgbọ́n àti ẹ̀kọ́ Olúwa. So ìbẹ̀rù Olúwa ó dára lọ́pọ̀lọpọ̀ nínú ayé ènìyàn. Fún ẹni tí ó bá fẹ́ bá Ọlọ́run rìn, ó ní láti bẹ̀rù rẹ̀. Bíbélì sọ pé tí ìwọ bá fẹ́ mi, ó pa òfin mi mọ́. Tó o bá fẹ́ Ọlọ́run, wàá bẹ̀rù rẹ̀, wàá pa òfin rẹ̀ mọ́. Bá ṣe lè ṣe kíni, bá ṣe lè ní ìbẹ̀rù Olúwa, òun nìyẹn. A ní láti ṣe bí Ọlọ́run ṣe fi lélẹ̀ gẹ́gẹ́ tó ṣe fi lélẹ̀ fún wa pé ká ṣe máa tọ̀. A ní láti bẹ̀rù rẹ̀. A ní láti bá rìn lọ́nà kan ṣoṣo. Lákòótán, a ní láti bẹ̀rù Olúwa ju ènìyàn lọ. Bẹ́ẹ̀ni, a ní láti bẹ̀rù Olúwa ju ènìyàn lọ. Tá bá wo inú ìwé Lúùkù yẹn, Luke 12:4. Luke 12:4, ó sọ nípa bíbẹ̀rù Olúwa ju ènìyàn lọ. Luke 12:4, ó ní èmi sì wí fún yín, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ má ṣe bẹ̀rù àwọn tí ó ní èmi wí fún yín, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ má ṣe bẹ̀rù àwọn tí ń pa ara ènìyàn kú lẹ́yìn èyí tí wọn kò sì ní èyí tí wọ́n lè ṣe mọ́. Ṣùgbọ́n èmi wí fún yín, èmi ó sì sọ ẹni tí ẹ̀yin ó bẹ̀rù fún yín. Ẹ bẹ̀rù ẹni tí ó lágbára. Ẹ bẹ̀rù ẹni tí ó lágbára tó lágbára lẹ́yìn tí ó bá pani tán láti wọ́ni lọ sí ọ̀run àpáàdì. Lóòótọ́ ni mo wí fún yín, ẹ bẹ̀rù òun nìkan ni kí ẹ bẹ̀rù. Ó sọ fún wa wípé Ọlọ́run nìkan ni ká bẹ̀rù. Ká má bẹ̀rù ènìyàn ẹlẹ́ran ara. Ká má fi ènìyàn ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé. Ká bẹ̀rù Ọlọ́run. Ká má bẹ̀rù ènìyàn tó jẹ́ pé ó lè pààyàn ṣùgbọ́n kò lè jíyàn. Ó lè pààyàn kò sì lè ṣe nǹkan kan mọ́ lẹ́yìn rẹ̀. Ká bẹ̀rù Olúwa tó jẹ́ pé ó lè pa ọ́, ó tún lè mú ọ lọ ọ̀run àpáàdì, ó lè wọ ọ lọ inú adágún iná. Ọlọ́run yìí nìkan ni ká ṣe kíni, Ọlọ́run yìí nìkan ni ká bẹ̀rù. Lákòótán ará, ẹ jẹ́ ká bẹ̀rù Olúwa ní gbogbo ọ̀nà wa, ní gbogbo ìwà wa. Torí ẹni tó bá bẹ̀rù Olúwa kò ní parọ́ mọ́ ọmọlàkejì ẹ̀, kò ní mú nǹkan tó ń ṣe tọmọlàkejì ẹ̀ mọ́ tiẹ̀, kò ní mú nǹkan oníǹkan mọ́ tiẹ̀, kò ní jẹ́rìí èké, kò ní hùwà ipá, ó máa sá fún iṣẹ́ ibi. Ká bẹ̀rù Olúwa. Ìbẹ̀rù Olúwa òun ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ọlọ́gbọ́n ló ṣe kíni, ọlọ́gbọ́n ni ó ń bẹ̀rù Olúwa. Ẹ jẹ́ ká jẹ́ ọlọ́gbọ́n nínú Olúwa, ká lè ṣe kíni, ká bẹ̀rù rẹ̀, ká bàa lè bẹ̀rù rẹ̀, ká lè pa òfin rẹ̀ mọ́. Ẹ jẹ́ kí á gba àdúrà ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ayérayé, a dúpẹ́, a yìn lógo fún ọ̀rọ̀ yín tí ẹ bá wa sọ ní àkókò yìí. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa, Ọlọ́run gba ẹ̀yìn wa. Ọlọ́run, a dúpẹ́ nítorí pé ẹ ti bá wa sọ̀rọ̀ rẹ. Ọ̀rọ̀ yìí jẹ́ kó ṣiṣẹ́ èso ìyè nínú ayé wa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi.